Ìrẹ́jẹ ló ń fa wàhálà. Ẹ yéé ráwọn ọmọ Nàìjíríà tó kù jẹ. Lórílẹ̀-èdè tí ìrẹ́jẹ bá ti wà, táwọn kan bá ti ń ráwọn kejì jẹ, ìṣòro ni fúnrú orílẹ̀-èdè bẹ́ẹ̀ láti gòkè. Nítorí bí wọ́n ti ń bọ́ kúrò nínú wàhálà kan, wọn ó máa kó sínú wàhálà míì. Ohun gbogbo á sì di rúdurùdu mọ́ wọn lọ́wọ́. Ohun tó ń ṣẹlẹ̀ sí wa Nàìjíríà yìí nìyẹn. Ìrẹ́jẹ ti pọ̀ jù. Àwọn èèyàn tí wọ́n ń ṣèjọba wa látòkè ọ̀yà, àwọn Haúsá Fúlàní ń rẹ́ gbogbo ẹ̀yà tó kù jẹ. Ohun tó sì ń fa wàhálà fún wa rèé. Ohun tó ń fa gbogbo ariwo tó ń ṣẹlẹ̀ káàkiri, táwọn kan fi ń pàwọn ó yapa kúrò lára Nàìjíríà nìyẹn. Báwọn Haúsá Fúlàní bá sinmi ìrẹ́jẹ, ṣàṣàyà ni ó tún pariwo pé dandan ni káwọn kúrò Nàìjíríà. Ìṣòro ibẹ̀ gan-an ni pé àwọn èèyàn yìí ò ní gbọ́. Ìrẹ́jẹ náà ti dùn mọ́ wọn débi pé wọn ò fẹ́ kúrò ńdìí ẹ̀ mọ́. Kí wọ́n máa ráwọn tó kù jẹ ní ìdùnnú tiwọn. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. Iléeṣẹ́ elépo bẹntiróòlù ilẹ̀ wa láwọn ó ṣàwọn títì kan tó ti bàjẹ́ àtàwọn tuntun míì káwọn lè ràn jọba lọ́wọ́. Àkọ́kọ́ ni pé ohun tó kan iléeṣẹ́ elépo bẹntiróòlù pẹ̀lú iṣẹ́ ọ̀nà tuntun ṣe ò yẹ nìkan. Nítorí bówó bá pọ̀ lọ́wọ́ wọn tó bẹ́ẹ̀, iléeṣẹ́ tó ń ṣojú ọ̀nà gbogbo sí Babátúndé Fáṣọlá jó lórí ẹ̀ ló yẹ kí wọ́n fowó náà ràn lọ́wọ́. Nítorí pé táwọn yìí ti ń pariwo pé owó táwọn ò rí ni ò jẹ́ káwọn lè parí iṣẹ́ títì gbogbo tó wà níwájú àwọn. Ṣùgbọ́n kápá yẹn tì, nígbà téèyàn bá wà wọn títì tí NNPC láwọn fẹ́ ṣe yìí, àánú Nàìjíríà ò ṣèèyàn. Èèyàn ò sì rí ìdí tá a kò fi lè bọ́ nínú ìṣòro. Àfi táwọn Haúsá Fúlàní tó ń ṣèjọba yìí bá jáwọ́ nù ìrẹ́jẹ wọn. Nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ ni pé nígbà tí Nàìjíríà bá láwọn ń powó epo níléeṣẹ́ NNPC, kọ́bọ̀ nú owó yìí ò tilẹ̀ Haúsá wá. Ní Niger Delta, àwọn ìpínlẹ̀ tí wọ́n ń pè ní South South àti ilẹ̀ Yorùbá lówó epo bẹntiróòlù ní Nàìjíríà ti ń wá. Gúúsù Nàìjíríà ló lépo bẹntiróòlù. Ibẹ̀ lówó ti ń wá. Kò sépo lárèwá. Kọ́bọ̀ kan ò sì wọlé sápò ìjọba Nàìjíríà látọwọ́ wọn. Nígbà tí NNPC wá láwọn fẹ́ ṣàwọn títì tó bàjẹ́, káwọn sì ṣe tuntun. Tí wọ́n wá láwọn ó ṣe kìlómítà tàbí máìlì 1,500 ń gbogbo àrèwá. Ṣùgbọ́n tó jẹ́ gbogbo títì tí wọ́n ó ṣe ní gúúsù àti Niger Delta tí wọ́n ti ń wepo ni o, àti ilẹ̀ Ìgbò ni o, àti ilẹ̀ Yorùbá ni o. Gbogbo kìlómítà tàbí máìlì ọ̀nà tí wọ́n ó ṣe ń bẹ̀ ò pọ̀ ọ̀ọ́dúnrún, ìyẹn 103. Bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀ Haúsá, wọ́n ó ṣe títì tó dín 21,500, ìyẹn 1,479. Wọ́n ó ṣe títì tó dín 12 lọ́dọ̀ tiwa. Paríparí ẹ̀ ni pé ọ̀nà tí wọ́n ó ṣe lágbègbè Sókótó nìkan ju eléyìí tí wọ́n ó ṣe gbogbo ìpínlẹ̀ Niger Delta, níbi tí wọ́n ti ń wo epo bẹntiróòlù tó pọ̀ jùlọ. Nínú owó tàbùà tí wọ́n láwọn fẹ́ ná yìí, máìlì 52 lọ́nà tí wọ́n ó ṣe ní gbogbo Niger Delta, ìyẹn ní gbogbo ìpínlẹ̀ tó wà ní South South, ìpínlẹ̀ Akwa Ibom, Rivers, Cross Rivers, Bayelsa, Delta àtẹ̀dó. Títì tí wọn yóò sì ṣe látàgbègbè Sókótó nìkan yìí, okòólérúgba-àtẹyọ̀kan, 221 kìlómítà ni. Ńgbà tẹ́ ẹ bá kówó àwọn ará gúúsù Nàìjíríà tẹ́ ẹ fi ń ṣọ̀nà sílẹ̀ Haúsá, tẹ́ ẹ dọ́nà tẹ́ ẹ fẹ́ ṣe sí 5, tàríwá kó 4, tí gbogbo ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti Niger Delta sì kẹyọ̀kan. Ọ̀nà wo làlàáfíà ò fi wá wà ńlù? Kí ló fẹ́ mú Nàìjíríà tòrò? Kí ni yóò jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà gbà pé táwọn ni? Ìwà tí ìjọba àpapọ̀ Nàìjíríà ń hù yìí ò fi hàn pé Nàìjíríà yìí tí gbogbo wa ni. Ó jọ pé ohun tí wọ́n ń sọ fún gbogbo ayé ni pé Nàìjíríà yìí o, tàwọn Haúsá Fúlàní nìkan ni. Ṣùgbọ́n eléyìí ò ní ṣeé ṣe o. Kí wọ́n má pè wá lálejò lẹ́ bàbá wa mọ́ o. Àwa wọn lájọ lórílẹ̀-èdè yìí. Bí wọn ò bá sì jáwọ́ nú wà ráúráú yìí, ohun tí ó fọ́ Nàìjíríà mọ́ wọn lórí ni wọ́n ń ṣe. Ẹ sọ fún Buhari kó yára ẹ̀ wò, kó yèjọba ẹ̀ wò. Àwọn èèyàn yìí ń fọ́ Nàìjíríà lọ o. Ó ṣojú mi kò rò nìyẹn o.
nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.